ní ọ̀rọ̀ ò nílé, ibi tí ọ̀rọ̀ bá ti bá ni làá ti sọ. Èèyàn tá a bá sùn tì òun la máa ń jarun pálù. Èèyàn kan wà tí mo rántí látẹ̀yìnwá tí mo fẹ́ fi ṣàkàwé àwọn nǹkan kan fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Ṣé rí, àwa tí a wà láyé lóde òní, ó dàbí ẹni pé ọ̀pọ̀ wa ti ń tako ẹ̀sìn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn àti àwọn ọmọlẹ́yìn ẹ̀sìn lénìí tí àwọn ò tí ì takẹ̀sìn tàbí ẹ ti ẹ̀rá àwọn kan tán ti ń ṣe yíwàsíwísù lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ìyẹn kan tí ẹ mọ̀ rè o, èmi fẹ́ fi yé yín. Ó ní wípé láyé àtijọ́ tó bá bí ọmọ ní ìhà tọ̀dọ̀ tí wá ń bí báyìí, mi ì mọ bòmíì o, ṣùgbọ́n nínú ìtàn tá a gbọ́ náà bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé nìyẹn. Wọ́n á tọpinpin ìgbésí ayé ọmọ tán bá bí láti mọ irú ayé tí ó gbé, irú ènìyàn tó jẹ́, ibi tí ó mórí lénú ayé, ibi tí ń lọ, dáadáa tó wà nínú ìgbésí ayé ẹ̀, àìdá tó wà nínú ìgbésí ayé ẹ̀, ìran ọjọ́ iwájú àti oríṣiríṣi àwọn nǹkan míì. Òun náà ń pè ní ìṣẹ̀ǹtáyé nílẹ̀ Yorùbá. Nígbà tẹ́sìn dé, ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ní àwọn ẹlẹ́sìn àti àwọn adarí ẹ̀sìn ó ní wọ́n ń darí orí wa kúrò níbẹ̀ pé kò dáa. Pé ìwà gèfèrí ni. Pé èèyàn máa ń fohun gbogbo fún Ọlọ́run. Èèyàn máa ń fi ìmọ̀ gbogbo fún Ọlọ́run. Ọlọ́run ní ká fún láàyè kó darí ayé wa. Látara bẹ́ẹ̀, kò wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ ohun tó wáyé wá ṣe mọ́. Ọ̀nà ọlọ́nà lẹlòmíì ń dorí kọnú ayé tó ń ránrí mọ́ tí gbogbo tí ń jẹ́ àkókò fi lọ mọ́ lọ tán yányán nínú ìṣẹ̀mí ayé tí ò sì padà jẹ́yàn tó sì ń gbọ́ fíṣàn lójoojúmọ́ pé ológo ọmọ lọ. Ṣùgbọ́n nǹkan tí mo mú wá lénìí pẹ̀lú àwọn ẹ̀rí àti àkàwé ó ní wípé ṣé wọ́n ti ní ológo ni ẹ́, ṣùgbọ́n só wára rẹ kàn, só wára rẹ rí. Ohun tí mo ń sọ yìí ọkàn èmi náà gbọ̀ngbọ̀n, kódà ó sẹ́wó mọ́ mi lára. Só wára ẹ kàn, só wára rẹ rí. Kí ló ṣokùnfà tó fi padà wára rẹ rí? Kí ló ṣokùnfà tó fi padà wára rẹ kàn? Sí ẹ̀sìn ló darí ẹ kúrò níbi ìrìn àjò yẹn, àbí àwòkọ́ṣe bí àwọn àwùjọ tó wà mo ṣe ń gbáyé. Mo rántí ìgbà táwa wà ní kékeré, àwọn òbí tó bí àwa inú Islam la bá wọn. Ṣùgbọ́n Islam tá bá wọn kì í sí Islam tó le kankan. Islam wọn bá tí àwọn èèyàn máa ń gbà mọ́ àwọn nǹkan ìbílẹ̀ yẹn ni. Ṣé àpá àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá wa ń gbà yẹn lọ́hùn tó jà fáànù wọn náà, wọ́n sì ní àwọn nǹkan ìbílẹ̀ bàbá wa lọ́wọ́. Kódà ẹlòmíì lè mọ́ bá wọn bọ Ògún, ṣùgbọ́n tó yẹ pé nínú fámìlì wọn Ògún ni wọ́n ń bọ ń bẹ̀, a máa dáwó ẹ̀yin náà gbà ẹ lọ bọ́. Ṣùgbọ́n àfáà ló ń wọ́n mọ̀ ṣe. Ohun tó bá jẹ méwé àti gbà torí sí àwọn nǹkan yòókù, òun náà ó gbà yóò kó mọ́ ti Islam tọ̀dọ̀ rẹ̀. Ohun tó jẹ́ Kristẹni nínú wọn náà mọ̀ dáwó bọ́n ṣe ń bọ Ògún. Gbogbo ohun tó bá jẹ méwé àti gbò tó kù, òun náà ó gbà yóò kó tó ń ṣe. So á jẹ́ kó rọrùn kí àwọn àtàwọn aláwo tó kù nínú fámìlì wọn àtàwọn tí wọ́n jẹ́ bí àbọ̀ òrìṣà gangan kí wọ́n mọ̀ sí àṣepọ̀. Wọ́n sì mọ̀ rán létí pé aláàjì ẹ má gbàgbé o, nǹkan báyìí ó yẹ kí ẹ ṣe fọ́mọ tẹ́ bí o, ó yẹ kí ẹ fi kan báyìí, òun náà sì ní òótọ́ ni bá a ṣe rìn láti ilẹ̀ nìyẹn. So ìgbà yẹn wáàsí tó le kankan bí eléyìí kò tí ì tẹnu àwọn àáfàá gan jáde, because àáfàá tí ó ṣe wáàsí gan mọ̀ yìí pé òun náà ò dáa ìṣẹ̀ṣe lé bàbá òun ò dánù.
tọ́yányán ohun tó jẹ mọ́ ìbọ̀rìṣà bẹ̀ nìkan ni wọ́n bá wọn dá sí ni ayé sì ń lọ ní pẹ̀lẹ́kùtù níwọ̀n bàbá ẹ̀ ṣe lajú mọ́ nígbà náà lọ́hùn. ṣùgbọ́n nígbà tó dáyé òde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ni wọ́n gbà dànù lọ́wọ́ wa. Kí ló dẹ̀ fà ní wípé ètò àti gbàdànù ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ni wọ́n ti kọ sínú bíbélì àti kùránì. ló fi jẹ́ wípé lénìí tabára àwọn àfáà tó ń ṣe wáàsí tó le kankan náà létí wa ẹ rí i pé àwọn náà ń rí verses nínú alukuran àti bible wọ́n ń rí ẹ̀rí láti mú wá láti fi sọ wípé ọlọ́run ló ní ká má ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n tí mo wá kíyèsí ni wípé àwọn ọ̀pọ̀ èèyàn báyìí ṣe wá lajú tó bí ènìyàn ṣe pọ̀ tó nú ayé lénìí bóun mèremère tá a lè ṣe kéékèèké bó ṣe dìrọ̀rùn tó ọ̀nà àti dolówó ayé jaburata bó ṣe di nǹkan tó ti dìrọ̀rùn tó olòṣì wa ń pọ̀ sí láwùjọ wa ni. àwọn ìwọ̀nba àwọn èèyàn péréte ò ní wọ́n ń lówó lọ́wọ́. ibi mo ti wá kíyèsí ní pé kí ló fà á wọ́n sì ní gbogbo ohun tó lù wá dá dáradára ni. mo ti ń kíyèsí ní pé kí ló fà á kí ló ṣokùnfà tí òṣì fi ń pọ̀ sí láwùjọ wa. mo wá rí wípé àìnímọ̀ nípa tí wọ́n ń pè ní ayé tá a wà nù rẹ̀ gan ni ló ṣokùnfà ẹ̀. mo rí pé ló ṣokùnfà ẹ̀. àkọ́kọ́ náà ohun tí mò ń sọ yìí nǹkan tó kan èmi náà gbọ̀ngbọ̀n ni torí pé láti kékeré mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí kí n máa ṣe ọ̀fẹ́ tó nǹkan kí n máa wádìí nǹkan fínífíní débi pé téèyàn bá jẹ́ ìkà ènìyàn tó bá fura pé mo ti ń sọ̀n lọ́wọ́ sọ̀n lẹ́sẹ̀ ju tí mo ti ń fura sóhun ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kórìíra mi. ó jẹ́ nǹkan kan pàtó tèmi máa ń gbà láti fi mọ àwọn ìkà ènìyàn. tí má ti rí pé ẹni yìí ń sára fún mi kò fẹ́ kí n rí òun tán yányán ọkàn mi sọ pé ó lẹ́bọ lẹ́rù ó jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn nǹkan yìí tí mo sọ pé Ọlọ́run dá mọ́ mi yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ wípé kò dára pé èèyàn máa ń gbà fún Ọlọ́run tán yányán ni ó juwọ́ jùsẹ̀lẹ̀ fún Ọlọ́run ni òun ló ní ọ́ òun ló dá ọ ó ní ọ̀fà ayé rẹ̀ dára tó bá wù. ibẹ̀ náà láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ńláńlá tí wọ́n ń dìde àwa súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n dìde ńláńlá yìí ẹlòmíì ìran rẹ̀ ò lówó rí. ẹ lọ bọ́ àdìwò ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wọn à jókòó sídìí pé ó fohùn gbogbo sílẹ̀ fọlọ́run ni o. ó ní tí wọ́n jù lẹ̀ fọlọ́run ó ní tí àwọn náà ń sọ pé àwọn jù lẹ̀ fọlọ́run tí wọ́n sì jù lẹ̀. bóyá mi ò dẹ̀ gbọ́ àwọn Yorùbá yìí dáadáa tí mo rò pé ilé ayé jẹ́ ibi tí èèyàn ti wá máa ń jókòó tó ti máa ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ tó ti máa ń sinmi tó wá sọ wípé ohun gbogbo ọmọ tó bá yọmọ tó ṣe fún òun tí ó fi ràn lọ́rùn. ẹ jẹ́ àwò dáadáa látìgbà tí Ọlọ́run ti dáyé níwọ̀nba àkókò tí Ọlọ́run sọ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kọ bíbélì kọ kùránì àtòríṣiríṣi àwọn ìwé ẹ̀sìn mi ò rò pé ìwé kankan sọ wípé Ọlọ́run ò ní ká wá sí nǹkan kan náà ju ká jókòó lọ. dandan ni níwọ̀n bàbà tó ṣe wàhálà kó tó jẹun kó tó mú nǹkan sẹ́nu ẹ jẹ́ pé òun láti ṣe wàhálà lórí nǹkan yòókù náà kí lóun tó bẹ́ẹ̀ dá sí. nígbà tí ìgbàgbọ́ mi tó sọ yẹn fún mi ni mo tó mọ̀ yìí pé mo ti fi ọ̀pọ̀lọpọ̀ àkókò ṣòfò ni mo tó mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ò ní sọ fún ọ ewé kó jí kó dìde àfẹ́ àwọn ènìyàn tó bá fẹ́ lù ẹ́ lẹ́rú náà lè pé kó dìde. bẹ́ẹ̀ ni ó wọ ara rẹ rí ni ó sì mọ orú èèyàn tí wọ́n jẹ́ àkọ́kọ́ nǹkan nìyẹn. kò dẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nìí pátrípò jẹ́ kìrìsìtẹ́nì àwọn ilé àwọn wòlíì alọ́mọ wádìí ara rẹ̀ wòlíì títí lọ bá gan òríra rẹ̀ oníyànkan gbọ́ yìí pé Olúwa pè òun àrí pé wòlíì ni ẹ ó gbàgbó dání òun tú àwọn ènìyàn sílẹ̀
ló bá sọ ẹ̀ di wòlíì, ṣùgbọ́n gangan fún rẹ̀ gan ayé rẹ̀ gbà tú sílẹ̀. Ẹlòmíì kàn lọ lé kí ó dà fà ó ń ṣe wáàsí, ó rí pé látara bẹ́ẹ̀ òun di gbajúgbajà, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ewé àti egbògi kan nílùú kan táwọn bàbá rẹ̀ jogún àtẹ̀lé táwọn àfà rẹ̀ kọ́ gbà tó wà ní kéwù. Pápápá ló bá set up ìjókòó àfà, lọ́ba dé tí ó náà dáyàn lóhùn. Òun gan fúnra rẹ̀ kò mọ ohun tí ó ṣe tọ́rọ̀ òun fi rí, ó ti jẹbu, ó ti mú hàntú, kò sí ìdánwò tán, ṣùgbọ́n kò mọ ohun tí ó ṣe tí ọ̀rọ̀ òun ó fi kúrò ní level tó wà. Ó wo náà kọ́kọ́ rẹ̀ kú mbẹ́. Bákan náà àwọn oníṣẹ̀ṣe wa náà, àìmọye ẹlòmíì tó gbónú gbóyin tẹ́ pé wọ́n bí sídìí Ifá ni, wọ́n bí sídìí ọ̀pẹ̀lẹ̀ ni. Òun gan kò kúrò lójú kan náà. Tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ yẹn, á ti mọ̀ pé ìrìn àjò ayé ṣe lórí àdúrà nìkan tàbí ìrúbọ nìkan tàbí ìṣògùn nìkan. Bí ó ṣe yí pé kí o tún gbìyànjú àti mọ́ra rẹ lójúpọ̀nà ẹ̀kọ́. Kì í ṣe ẹ̀kọ́ ti western education ni mò ń sọ fún ẹ. N tí mò ń sọ fún ẹ wọ́n lè kọ́ ẹnu ayé, ṣùgbọ́n tó bá possible pé ní western education yóò tún nípa tí ó kó nínú ìrìn àjò yẹn fún ẹni, ó tán. Bóòsì ní náà tó bá yẹ pé láti ilẹ̀ ló ti jẹ́ nìkan tó jẹ́ ẹni tí ó wà tó yẹ pé àwọn ọmọ sọ kíní kan pé àwọn ọmọ orí street wọ́n máa ń jagun. Tòótọ́ ni kò sí rọ́ńbẹ̀ wọ́n máa ń já, ṣùgbọ́n street náà pọ̀ oríṣiríṣi. Ẹlòmíì rò pé street tó máa náà yẹn wà lórí street pé báyà olè nìkan ló ń jà ń bẹ̀. No, department kan ni olè jíjà o. O lè wà street kí wọ́n mọ jalè ní tiẹ̀. Ẹlòmíì lè sì wà street kọ́ mọ́ jalè. Ṣùgbọ́n ẹ̀kọ́ bí wọ́n ṣe ń gbáyé gangan, wọ́n ṣe ń gbáyé orí street lọ́wọ́ kò sí ní school. Bá rí professor tó wà ní street, àṣẹ professor tí ó lówó lọ́wọ́, tí ó jẹ́ ìláyé o, tí ó sì làmìlaka. Tẹ bá lè tó yẹ pé bóyá kó wà ní street, yọkàn máa fi ìbò lásán dálẹ̀ ni o, yóò sàn wà ní ibi tí ń ká àwọn ọmọléèwé ní school. Ó wá ń da ọ̀tún kan lókùn tí ọmọ jẹ àtàwọn oríṣiríṣi textbook tó bá kọ. Ṣùgbọ́n ìrìn àjò ìgòkè àti ìjẹ́nìyàn láyé, ó mọ̀ kẹnu gan. Béèyàn bá ti kékeré kìsì, ìmísí ìrìn àjò yẹn ń bẹ lára wa, ṣùgbọ́n àwùjọ tá a bára wa náà ti ń sọ fún wa pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ò dáa. Wàá wò lénìí, Ọlọ́run ò lè dá ènìyàn, yóò dá dáadáa mọ̀ táyọ̀ fi mọ́ ìròyìn ẹ̀ pé lágbájá dáa. Ọlọ́run ò lè dá ènìyàn, yóò dá àìdáa mọ̀ táyọ̀ fi mọ́ ìròyìn ẹ̀ pé lágbájá ò dáa, èèyàn burúkú ni. Wàá wò, mo fẹ́ kó o mọ̀ lénìí, dáadáa tí Ọlọ́run dá mẹ́, gbìyànjú àti ṣiṣẹ́ lórí ẹ̀ kó o jẹ́ kó máa pọ̀ sí, kó o sì máa sọ di nǹkan tí ó fi máa dára láti fi wúlò fáyé ni. Ní dáadáa tí Ọlọ́run bá dá mẹ́ wà fún o. Sórí àìdáa rẹ̀ tí ayé ń condemn ẹ láàyè tó ń sọ pé èèyàn burúkú ni ẹ́, má gbé jùlẹ̀ o. Tó bá torí ayé gbé jùlẹ̀, gold ni àìdáa o. Kí ni mo wí? Ó ní àìdáa nù sẹ̀mí ayé ọmọnìyàn. Ó kàn jẹ́ pé raw gold ni. Bí wọ́n gan bá ń wò, ó rí bí àìdáa, wàá sì fẹ́ gbé jùlẹ̀. Tí tó bá rí raw gold, kò ní sí nǹkan tó ń wúlò ń bẹ lójú rẹ̀, ó rí bí ẹ̀gbin lásán ni. Ìwọ̀nba àwọn ènìyàn tí wọ́n lójú inú tí wọ́n sì ti lẹ́kọ̀ọ́ nípa tí wọ́n ń pè láyé ni wọ́n mọ̀ yìí pé ní tí ayé ń sọ pé kò dá lára rẹ̀ gangan lógo rẹ̀. Òun gangan ni ògo rẹ̀ o. Jonathan tó wà ń bẹ̀ ni wípé báwo ni wàá ṣe lo àìdáa yẹn fún ìgbédìde ara rẹ̀? Ó tán. Àìdáa la pè, ṣùgbọ́n òun gangan ni wọ́n lò fún ìgbédìde rẹ̀. Eléyìí tó fi dá yẹn, ayé wàá fi wúlò fún. Ṣé mò ń sọ̀rọ̀? Ó ní wàá fi wúlò fún o. Eléyìí tí ò dá yẹn ló fi wúlò fúnra rẹ̀. Pàtàkì nínú àwọn ọmọ Oríyọmí ni mí, tó jẹ́ wípé Oríyọmí wà gẹ́gẹ́ bí tírà tí mo máa ń kà nígbà tí mo bá ka Quran tán tó fi dòní. Mi ò gbé
Quran jù sílẹ̀, ṣùgbọ́n mò ń ka Oríyọmí ju Quran lọ. Ẹ pé àwọn nǹkan kan wà tọ́jú ìrìn àjò tí ayé ń darí mi kúrò níbẹ̀ torí Yọmí mórílé. Èèyàn méjì ló máa ń wo kí ló máa jẹ́ ìgbẹ̀yìn ẹ̀dá tó fẹ́ kẹ́kọ̀ọ́ látara gbèsè ayé ènìyàn, ṣùgbọ́n tẹ́rù tí wò pé ṣé kinní yìí ò ní léwu báyìí, ṣé ò ní léwu báyìí, yóò ṣe bẹ́ẹ̀ ń tàdí mẹ́yìn, a máa wo èèyàn lóye, a máa fọkàn tọ́ pinpin bí ṣe ń lọ fẹ́ pẹ̀lú èèyàn, a máa wo lọ tó bá já síbi ire àwọn ni àdúpẹ́ òkè bẹ́mi náà ṣe rìn rèé, ntójú tèmi náà ó rí rèé, yóò fi ṣe àpẹẹrẹ ohun ìgbéléwọ̀n ayé ẹ̀. Èèyàn kejì tó máa ń wòyàn ó ní pé ọbẹ̀ jábọ́ náà, ojú rí ọjà ṣùgbọ́n bí ènìyàn bá ní sùúrù gbà míì o ò ní lè differentiate àwọn méjèèjì o. Mo rántí gbà yẹn lọ́hùn tí mo ṣẹ̀ṣẹ̀ mọ Alhaji Oríyọmí Hamzat, tí a bá ń tẹ̀lé wọn lọ sí BSWS, tá à ń tẹ̀lé wọn lọ sí radio station, ohun tí ojú ń rí nígbà yẹn gbogbo ẹ̀ ni mo láǹfààní àti mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn pọ̀npọ̀nà yẹn tójú wọn rí. Kò wá sí nǹkan méjì, ó ní wípé àìdá Oríyọmí ní ti olórí àtẹlẹ̀mù ní BSWS ó ní wọ́n máa ń rán mọ́nú gbà náà. Kódà àwọn tí ò lè sọ lójú ẹ̀ wọ́n ń sọ lẹ́yìn ẹ̀ kán bá dọ̀tá ara wọn. Àwọn tó fi ṣọ̀rẹ́ wọ́n ń sọ lẹ́yìn ẹ̀, àwọn tó fi ṣọ̀gá wọ́n ń sọ lẹ́yìn ẹ̀, àwọn tó fi ṣẹbí wọ́n ń sọ lẹ́yìn ẹ̀. Àwọn mi ó tún gbà mí kí lágbáyà ìwọ náà ní sùúrù. Àwa tó fi sọmọṣẹ́ nígbà yẹn lọ́hùn, àwa gan ń sọ lẹ́yìn rẹ̀ pé kí ló dé, kí lọ́ọ̀gá ìfẹ́ gbà náà wàhálà iná. Ìgbà yẹn ni oríkì gúdúgúdú abẹ̀yìn jákànjákàn à ń bá yóò ṣe mí lọ́wọ́, ìgbà yẹn ló jáde o, ìgbà yẹn ló wà created o. Mo rántí ọjọ́ kan ìkan nínú àwọn ọmọ àgbà ìmáàmù Ìbàdàn, ọ̀gá wa ní BSWS, ọmọ ìdílé ìkan nínú àwọn ìmáàmù Ìbàdàn ni, ìran àfáà nílẹ̀ Ìbàdàn ni wọ́n, táwọn náà máa ń proud orí afẹ́fẹ́. Nígbà tá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ Islam gbà ní BSWS tí ọ̀gá ń sáré kolobá káàkiri, táwa gan wò pé ìwọ lọ kí lẹ́ni ìfẹ́ gbànú gbogbo àwọn nǹkan wúruwúru tí ń rán rí mọ́ ẹ̀, ó sì wá láìkí wà látò báyìí tí àwọn èèyàn ń sọ̀rọ̀. Ẹni yìí pé wọ́n pé lágbájá ó lè fẹ̀sìn ba ibi jẹ́, mọ́ fẹ̀sìn ba BSWS jẹ́, fi àwọn kìrìsìtẹ́nì lẹ̀, fi mùsùlùmí lọ́rùn lẹ̀, wọ́n yìí gbìjà ẹ̀sìn, àṣírí ènìyàn ló máa ń gbìjà ẹ̀sìn. Aláyé wọ gbọ́ o, ọ̀ràn rí mọ́ ni o, ọ̀sàràn rí mọ́ kankan ni, èyí pé ń bò tásìkò kan wọ́n tún wá sọ pé ókè o, ìwọ náà fẹ́ fi ìgbésí ayé rẹ jọ lérè sí tù, ó fẹ́ máa kó àwọn ènìyàn sẹ́yìn, ó fẹ́ máa ká ọmọ káàkiri yẹlẹyẹlẹ. Lérè nìkan ló láǹfààní àti jẹ lọ o, àní fún wọn láàyè o. Lérè gan sì rè gan àti ṣètò ẹlẹ́ fún pé ó ń pète pé ò fẹ́ dọ̀gá ní BSWS, ó fẹ́ di GM ni o. Ipe GM rẹ̀ òkè òní ó ti lọ́ mọ́ jẹ́ tó bá dá rédíò lẹ́ńbẹ̀ lọ́dọ̀ wájú. Gbọ́n ìwọ àní jẹ́ kó gbẹbọ lọ́wọ́ wa àti kékeré láti mọ kéètàn rókò rẹ̀. Wọ́n sọ fún face to face, ó náà sì bá wọn lérí. Mo tún wà wò pé Ọlọ́run kápẹ́ torí tiwa náà fi ń bínú yín ọ̀gá, ẹ mọ̀jà wọ tẹ̀lé mọ́ tí mi ò fẹ́ kẹ́ ẹ níṣòro wàhálà yìí pọ̀. Ṣé gbogbo àwọn nǹkan tí mo kà á lẹ́ pátápátá àìdá aláìláì ni wọ́n ń kà á fún Oríyọmí. Ṣé rí pé ṣé bí nígbà pé ọ̀nà àìdá Oríyọmí yẹn, ọ̀nà àìdá rẹ̀ tó sọ pé kò dá yẹn, òun lóríyọmí tọ̀ tó fi dúró. Ọ̀nà àìdá rẹ̀ òun ló fi wúlò fún rẹ̀ nínú ayé. Àìdá rẹ̀ ló lò. Ìwà mọ̀ òun gangan lè mọ̀ ń gbà náà o, bẹ́ẹ̀ kankan ló kàn ń tì í. Torí mo rí wípé nígbà yẹn lọ́hùn àjọ lówó lọ́wọ́ ni.
àlówó lọ́wọ́, èmi ò ní, àwọn náà ò ní, àwọn yòókù wa náà ò ní. Ṣùgbọ́n bá a ṣe lówó lọ́wọ́ yìí kò jẹ́ àmọ̀ yìí pé Oríyọmí mọ̀ ń táwọn ò mọ̀, tàbí kọjá káwọn gan mọ̀ ń gbà náà lọ. Torí bá mi wà ọmọ ṣe nǹkan míì ò ní mọ̀ wípé ọ̀nà gangan ló wà látara pé ọmọ. Ṣùgbọ́n tìtorí pé o ò kúrò níbẹ̀ ọkàn rẹ̀ dé já síbi tó jẹ́ gbangba, yóò àmọ́ sọ ní káyé wípé àsọ́nà ni mo wà. Nígbà tí àwọn tí mo ṣẹ̀ṣẹ̀ wá pàdé sìn tí wọ́n ń kọ́ mi lẹ́kọ̀ọ́ yẹn tó wá sì wọ́n sọ fún mi pé àìdá rẹ ló lò tó fi wúlò fúnra rẹ̀. Ntọ́lọ́ ń dá mọ́ táyé ní kò dá yẹn tó ń pariwo pé kò gbé jù lẹ̀ yẹn. Jọ́lẹ́tì ni wípé o gbọ́dọ̀ mọ̀ bó ṣe lò ó fún ìgbédìde rẹ̀. O gbọ́dọ̀ gbé jù lẹ̀, ṣùgbọ́n o gbọ́dọ̀ ní ẹ̀kọ́ bó ṣe lò ó fún ìgbédìde rẹ̀. Problem tó wà ń bẹ nìyẹn o. Ṣùgbọ́n tó o bá sì ní ẹ̀kọ́ bó ṣe lò fún ìgbédìde rẹ̀, tọkàn dédé bá ẹni kòríta ọlà látara àìdá tí wọ́n fi ń ròyìn rẹ̀. Inú ó padà tún dolo sí i. Torí pé tó o bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ó bàbá wa ọ̀sílẹ́àrì àìdá wọn táyé fi ń ròyìn wọn pé wọ́n stubborn lọ́mọ láti ilẹ̀. Wọ́n lè má lẹ́kọ̀ọ́ o ní wọ́n lò fún ìgbédìde wọn. Ṣùgbọ́n ó jọ pé kò sí ẹ̀kọ́ kan ń ló dàbí ẹni wípé àìdá tí wọ́n lò fún ìgbédìde wọn yẹn tún padà ń tún pò wọ́n mọ́lẹ̀. Ó tún ń fayé wọn ṣàbàṣà. Ṣé mò ń sọ̀rọ̀? N tó tún wá tẹ̀lé, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ bàbá wa Sunday Igboho, ẹ wo Sunday Igboho. Àìdá Sunday Igboho, ibi orí Sunday Igboho kù sí táwọn complain nípa rẹ̀ táwọn kan nítorí ẹ̀ bínú ẹ̀. Òun ló lò fún ìgbédìde rẹ̀. Ṣùgbọ́n tásìkò kan n tó lò fún ìgbédìde yẹn fẹ́ padà san mọ́lẹ̀. Látara pé bí ẹni pé wọ́n kàn lock ni ìrùpọ̀ tí ìlẹ́kọ̀ọ́ yẹn. Ṣùgbọ́n lọ́wọ́ yìí ó dẹ̀ pé wọ́n ti lẹ́kọ̀ọ́ yẹn, àwọn afẹ́ reverse kan tún kó láti ilẹ̀. Ogun míì tún wá dìde. Àwọn afẹ́ dojú kọ ogun yẹn. Wọ́n ti gbà pé gbogbo ogun kọ́ lèèyàn nìyẹn máa ń dojú kọ. Torí ẹ̀kọ́ bá a ṣe gbáyé kò ṣe kọ́ tán o. Tán bá ní ànábì ní ká wá mímọ̀ bó ṣe wulẹ̀ kó jìnnà tó, ìbá jìnnà bí ilẹ̀ Saudi sílẹ̀ China. Ṣé kí n já fín lónìí? Ìmọ̀ Al-Quran kọ́ ni ànábì ní ká wá o. Ọ̀gá mi sọ̀rọ̀ kan nílọ́lọ́ yìí. Wọ́n ní pé tí ẹ bá ń sáré ìdíje nínú ayé, ìwọ ló gbépò kínní. Ṣùgbọ́n tó o bá fẹ́ padà dẹni ẹ̀yìn kó o tún padà rú, bó o ṣe gbépò kínní yẹn o tún gbúdọ̀ máa ṣá eré bí ẹni pé ìwọ ló rú tó o fẹ́ bá àwọn tó ń lọ níwájú. Eléyìí ni ó fún ọ ní ààyè láti là wọ́n dáadáa débi pé wọn ò ní lọ́pṣọ̀n mọ́ ju pé kán gbà ẹ́ lọ́gàá lọ. Ibi mo ti yà gangan rèé tí mo mẹ́rin lé ọ̀rọ̀ Oríyọmí. Torí pé n tó fa ọ̀kọjá pé lẹ́yìn pé mo ń ka Quran, mo ń ka oríṣiríṣi àwọn ìwé tó bá ní kí n flashback lájẹ́ pé kó o fi ronú lórí nǹkan kan tí wọ́n ń kọ́ ẹ kó o fi lè mú nǹkan kan padà mú yọ. Mi ò rí ilé kó sí torí nǹkan tí mo rí lára Oríyọmí mi ò rí lára àwọn òbí mi ì sí lára àwọn aṣíwájú mi tọ́jọ́ bí àpapọ̀. Ìdí tó fi jẹ́ pé tí n bá lọ tí n bá bọ̀, inú ìgbésí ayé ẹ̀ ni máa padà sínú mẹ́mórì mi láti ṣàkàwé nǹkan tí n bá ti kọ́ tí mo mọ̀ kó fi lè yé mi. Torí nǹkan tó bá kọ́ ẹ, inú àwọn nǹkan tó ti rí tó ti gbọ́ rí, ńbẹ̀ ló padà sí láti wò bóyá nǹkan ẹ ti ń yé ẹ. Ó fi jẹ́ pé wọ́n máa ń sọ wípé ojú ò ní ńlá kọjá agbègbè tó bá bára rẹ̀. Bó ṣe lè kọ́ ọba àfogún ọdún wo ìlú òyìnbó
lórí social media bí wọ́n ṣe ń ṣe níbẹ̀ kán mọ́ ojú rẹ̀ ò ní là bí kí wọ́n náà débẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Torí ìdí èyí mo fi àkókò yìí rọ gbogbo àwa ọ̀dọ́, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin ọ̀rẹ́ wa tó kù tẹ́yìn náà ń wo àwọn bíi bàbá wa Sowore, Sunday Igboho, tí orí ọ̀gá tiwa Alhaji Dr. Oriyomi Hamzat tẹ́ ń wò wọ́n, tájọ́ ń wò wọ́n wípé àwa náà fẹ́ dàbí tiwọn. Ẹ lọ mọ̀ wípé wọ́n mọ nǹkan kan tí ẹ mọ̀ ló jẹ́ kí wọ́n débi tí wọ́n dé dúró. Ẹ tún wá mọ̀ yìí pé tílẹ̀ gbígbẹ́ bá yọ̀ wọ́n nígbà míì, àṣàsí ìtọ̀dọ̀ yín kọ́ o, èpè yín kọ́. Nǹkan kan wà, wọ́n ti sinmi lórí ìwà ara wọn ni, wọ́n ti sinmi lórí ìmọ̀, n tó fà á tán fi rí bọ́ nìyẹn. Nǹkan kan ni Ṣèyí Mákindé mọ̀ tó fi láǹfààní àti di gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Bó ṣe jẹ́ nù. Ẹ lọ bi wọ́n léèrè, tán bá nírọ́ ni ẹ jẹ́ ká jọ déwájú wọn ká bi wọ́n léèrè. Nǹkan kan lóríyọmí mọ̀ tó fi jẹ́ pé lẹ́vù tó wà lénìí nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ kankan tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ gangan kankan kò tíì débẹ̀. Àwọn tá sì ń wò lọ́ọ̀kan náà tí ìrìnàjò tiwọn náà súnmọ́ tiwọn, nǹkan kan làwọn náà mọ̀ tó fi júrú wa yìí lọ. Torí pé tó o bá ló gbọ́n tí ọgbọ́n yẹn ò yọ lára rẹ̀, ipò òmùgọ̀ náà ló sì wà, kò jù bẹ́ẹ̀ lọ. Ìlàkàkà fún ọ̀gá wa láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, mo fìdí ẹ̀ múlẹ̀ pé Oríyọmí ti kájú ẹ̀ ló fi jáde o, ó ti kájú ẹ̀ ló fi jáde o. Kò sì sí ẹnìkankan tó lè sọ pé Oríyọmí ò lè dìbò, kò lè dìbò wọlé. Ẹni tẹ́nu ẹ̀ka ò sí, political analyst kankan tó lè sọ pé kò lè dìbò wọlé ò sí. Sótórí ìdí èyí ẹ mọ̀jà bínú orí tó ó ní ohun, Oríyọmí ní ohun àmúyẹ tó fi lè di gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tí ò bá yé ló kù, ẹni tó bá yé tó sì láǹfààní àti láròjinlẹ̀ yóò mọ̀ wípé tí a bá ní dàrú, Oríyọmí ni next governor nípínlẹ̀ Ọ̀yọ́.